ọkùnrin afurasí ajínigbé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday Ọjà òun lọ́wọ́ ikọ̀ agbófinró àmọ̀tẹ́kùn ti tẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí lẹ́yìn tí ọkùnrin náà ti gbé ọkùnrin olówó kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday Arógun Dádégbé. Agbègbè kan tí wọ́n ń pè ní ọjà Ẹlẹ́kàrà lọ́wọ́ ti bá ọkùnrin náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bí ọwọ́ àwọn àmọ̀tẹ́kùn ti bà á, lọkùnrin náà ń ká bòròbòrò bíi àjẹ́ tí ilẹ̀ mọ́ bá. Ohun tí a gbọ́ ni pé láti ìpínlẹ̀ Èkó lọkùnrin yìí yóò ti máa dọdẹ àwọn tó bá fẹ́ jí gbé títí tí yóò fi ra wọn mú ní ìlú Ìbàdàn. A sì gbọ́ pé ilẹ̀ mọ́ sí i tó ti wà nínú iṣẹ́ láabi yìí kó tó di pé ọwọ́ bà á. Ṣe lọkùnrin náà ń wa ẹkún bòròbòrò. Ẹni tó bá sì rí bó ṣe ń sun kéèké yìí yóò rò pé wọ́n parọ́ mọ́ ni. Ṣùgbọ́n lẹ́yìn ìwádìí tó péye àti ìwádìí ìjìnlẹ̀ tí ikọ̀ àmọ̀tẹ́kùn ṣe ni wọ́n fi mọ̀ pé ògbólógbòó ajínigbé ni Sunday Ọjà. Ọmọ bíbí ìlú Benue ni wọ́n pè é. Láti ìlú ẹ̀ ló ti wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ń yọ àwọn èèyàn lẹ́nu. A gbọ́ pé ọ̀kẹ́ àìmọye ìjínigbé lọkùnrin ti kópa nínú ẹ̀ kó tó di pé ọwọ́ tẹ̀ báyìí. Ṣùgbọ́n ṣá o, àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ti sọ pé àwọn kò ní gbà kí àwọn ọ̀daràn fi ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ibùgbé. Wọ́n ní táwọn ẹni ibi ìbá làwọn ò ní gbọ́, bẹ́ẹ̀ ni àwọn náà kò ní gbà fún wọn. Àti pé lẹ́yìn ìwádìí tó péye làwọn yóò taari Sunday Ọjà lọ sí ilé ẹjọ́ níbi tí yóò ti lọ fojú winá òfin pẹ̀lú ìwà tó wù yìí. Ṣá àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ti wá rọ gbogbo àwọn èèyàn pé ká máa fi ọ̀rọ̀ wa ṣe ojúlalákàn fi sọ́rí nítorí pé àwọn ẹni ibi yìí ti pọ̀ lọ nígboro jàǹbùràtà. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí sí wa o. Àfẹ́yìn bí ẹ̀yin náà sì ń fẹ́ wa. Ire owó, ire ọmọ, ire àìkú baálẹ̀ ọrọ̀ lọ́ọ̀dẹ̀ gbogbo wa.